Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Muki from Nigeria here. Ekurole. And fún àwọn Christiani, àlàáfíà fún yín o. And yín oníṣẹ̀ṣe náà tẹ́ máa wo fídíò mo kí gbogbo yín o. So a dára fún gbogbo yín o. Mo fẹ́ ṣe fídíò yìí fún clarification. Lẹ́yìn kí n fẹ́ ṣe fídíò yìí àti torí pé law kan wà nínú Islam bí law adoption tàbí guidance nínú Islam ẹ gbọ́dọ̀ fi orúkọ àti ìran ọmọ dùn ọmọ. So ká ní Muslim adopt ọmọ sìn àbí yóò jẹ́ counselor àbí guardian ọmọ, Muslim gbọ́dọ̀ retain orúkọ àwọn òbí ọmọ náà. So àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ everybody, àwọn olóṣèlú, àwọn colleagues mi, àwọn ọ̀rẹ́ mi, then àwọn family, àtàwọn fans all over the world. Mo rí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ gbogbo yín, mo dẹ̀ rí àwọn tó ń pè àtàwọn tí mi tí máa gbé kọ́ọ̀lù wọn kí wọ́n padà. Mo dúpẹ́ o, a ní fi aburú gbà o. But mo fẹ́ ṣe fídíò yìí láti clarify ọmọ tí Ọlọ́run mú sọ́dọ̀ yẹn, Mohammed lórúkọ ẹ̀, kì í ṣe ọmọ bíbí inú mi, ṣùgbọ́n godson mi ni. Tẹ́ bá wá ṣàkíyèsí, àwọn tó bá ṣàkíyèsí, ok, àwọn kan náà tó ń pè mí sìn, àwọn tó bá ṣàkíyèsí bí mo ṣe máa ń relate pẹ̀lú àwọn ọmọ. Mo ní àwọn ọmọ méjì, ọmọ àfi ara bí àti àwọn ọmọ àfẹnubí. Àwọn ọmọ àfẹnubí mi dẹ̀ pọ̀ gan-an.